ṣó gọ̀ ni ọ̀gá àwọn ló ní kó wá lọ bẹ́ẹ̀ ra soft drink bá rẹ́rìn pé àkó mọ́ ní pé kò mọ̀ pé kò wá ní tí n bá mọ̀ nǹkan kí ló ṣe é ṣó pọ̀ jẹ́ ń tà lè rán ní soft drink ni. I was like wọ́n ṣàfẹ́ bínú wọ́n fẹ́ jà nígbà yẹn àṣẹtù ẹ̀ bí ọ̀gá Goroso bọ́n ṣe pé ìgbà yẹn assembly la máa ń pè ọkàn pé gbogbo as assembly ni wọ́n ṣe pé as assembly náà bá ní ń gbọ́ ṣó fẹ́ bà location mi jẹ́ ni wọ́n sọ pé kó bá wọn ra soft ṣó pọ̀ jẹ́ ń tọ́ lè ra soft drink ni. I was like ẹ má ṣe rí tábà tí ká máa sọ ìgbà tínú wa bàjẹ́ jù ìyẹn ti ẹ̀ pọ̀ a lọ yaṣẹ́ kan ní ọ̀dọ̀ ọ̀gá wa ní Goroso náà ọ̀gá Goroso wọ́n sì wà láyé ńgbà yẹn ó wá ní ọ̀gá mi kan director Jàre Adénírégun wọ́n ní girlfriend kan ń bẹ̀ girlfriend yẹn ló play lead role tí iṣẹ́ tá à ń ṣe yẹn èmi ti láwọn ọmọ group mo ká ọmọ group mi wá sí location yẹn gẹ́ẹ̀ yẹn kàn jáde láti inú ilé mi ní dárúkọ ẹ̀ kan sojú tọ́mọ̀ díẹ̀díẹ̀ náà ni so ó kàn jáde ó kàn wò mí báyìí kàn ní so hello can you help me buy soft drink ẹ máa wọn ọmọọṣẹ́ mi wá wò pé ṣó gọ̀ ni ọ̀gá àwọn ló ní kó wá lọ bẹ́ẹ̀ ra soft drink bá rẹ́rìn pé àkó mọ́ ní pé kò mọ̀ pé kò wá ní tí n bá mọ̀ nǹkan kí ló ṣe é ṣó pọ̀ jẹ́ ń tà lè rán ní soft drink ni. I was like wọ́n ṣàfẹ́ bínú wọ́n fẹ́ jà nígbà yẹn àṣẹtù ẹ̀ bí ọ̀gá Goroso bọ́n ṣe pé ìgbà yẹn assembly la máa ń pè ọkàn pé gbogbo as assembly ni wọ́n ṣe pé as assembly náà bá ní ń gbọ́ ṣó fẹ́ bà location mi jẹ́ ni wọ́n sọ pé kó bá wọn ra soft ṣó pọ̀ jẹ́ ń tọ́ lè ra soft drink ni. I was like l'assembly yẹn tèrò máa ń pọ̀ṣẹ́ mọ̀ àti máa láwọn ọmọ tá a fẹ́ ṣàkọ sí àti lójú gbogbo àwọn tá a fẹ́ ṣàkọ sí yẹn náà ti sọ pé tó bá sì fẹ́ dún location wa lọ bẹ ọmọ yẹn wá lọ ṣe sorry wá lọ bá ra soft drink yẹn ìkànnù méjèèjì I was like àwọn ọmọọṣẹ́ mi sọ pé rárá ọ̀gá máa lọ ilé ni wọ́n á wò pé kò yẹ́yìn wọ́n á lọ́dọ̀ àwọn ọmọ yẹn mo lọ́dọ̀ lady yẹn wọ́n á lọ bá wọ́n á dọ̀bálẹ̀ pé I'm sorry wọ́n á ní kí n sọ sókè ní I'm sorry kí n sọ sókè dáadáa ibẹ̀ lómi ti wá gbọ́n mi. ẹni tẹ́ ẹ sọ yìí ó gbà dọ̀bálẹ̀ yín. tó bá dọ̀bálẹ̀ fún wa kó location yẹn ṣùgbọ́n Ọlọ́run ó tóbi gan mo lẹ́yìn tí mo dọ̀bálẹ̀ tó ní kí n gẹ́ra tó ṣáà lọ kò pẹ́ rárá Ọlọ́run jẹ́ kó pẹ́ jù èmi náà ti di director mo ti ń direct movie wọ́n fẹ́ lọ yaṣẹ́ kan ní Kòròdú wọ́n wá mú list kan fún mi pé lady ìgbà yẹn tí mo ní dárúkọ yẹn òun ló fẹ́ play lead eré yẹn ó dẹ̀ ní èjì báyìí èjì yẹn open díẹ̀ ọkàn mú wá fún gbóhùn ló máa ṣe eré yẹn wọ́n ṣe ń gbé bàbá bó ṣe déwájú mi tó rí pé wá ṣé ẹni ní director ó ní yẹn tó ń sọ báyìí ó kàn kún wájú wa ó wá pe PM yẹn ó wá lọ kọ sínú ìwé kan pé I'm sorry meanwhile bó ṣe dọ́wájú mi yẹn èmi ti bẹ́ẹ̀ mi ṣe tí mo kàn sọ mọ̀ ẹran ara kò lè ṣe kó máa lò wá bẹ́ẹ̀ mi ṣe mo kàn sọ pé ṣẹ́ni ilẹ̀ ló fẹ́ ṣe lead iṣẹ́ kò lè ṣe ó ní èjì yẹn ti open jù kò ní lè ṣe because kò ní lè pe àwọn lines kan ó máa jáde lẹ́nu ẹ̀ mo fẹ́ lo agbára tèmi náà so but ẹ̀mí yẹn kàn sọ fún mi kí ló fẹ́ kọ́ ló ń ṣe fún ẹ ó ti lọ kọ̀wé wá pé I'm sorry so mo wá ní kí PM yẹn ó ti ń park ẹrù ẹ̀ ó ti fẹ́ máa lọ ó ti fẹ́ fi location yẹn lẹ̀ because bẹ́ẹ̀ mi ṣe sọ pé kò lè yẹ́ dẹ̀ mọ́ director ló ní finance so bẹ́ẹ̀ mi ṣe sọ pé ò lè ṣe wọ́n ní ẹ̀mọ̀ mi ò jẹ́ káwọn èèyàn rí bí pé amọ́ra rí mọ́ sorry o wọ́n dẹ̀ ló ti wà níbi tó ti ń ṣe rehearsal ṣe ò ní lè ṣe sorry about that so I was like well mo ṣe wá ní kí PM yẹn lọ pè wá ni ẹ̀ mo wá ní kó lọ pè wá pé so bó ṣe dé ó wá fẹ́ kúnlẹ̀ mo wá fà dìde mo wá sọ sí létí wípé do you still remember me ó ní yes are you sure ó ní very very well very very sure jàre bá ní okay ẹ jẹ́ kó ṣe òun ló máa ṣe ní PM kan sọ ẹ ti ní kò lè ṣe o ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní kò lè ṣe kí ló tẹ́ fẹ́ kó ṣe ń sìn but èjì yẹn ṣì wà bẹ́ẹ̀ mo ní no mo ní èjì yẹn ni mo wá wò ó ṣe èjì yẹn tó wá jẹ́ kí ẹwà ẹ̀ kó jáde pé beauty yẹn tún ó máa hard mọ́ nǹkan tá a fẹ́ ṣe so mo ṣáà that is àwọn ọjọ́ tínú mi bàjẹ́ àjọ tínú mi dùn jù ni pé mo rí i Ọlọ́run ò jẹ́ kó pẹ́
kí n tó wá kó tó sẹ̀san tèmi náà pé so wọ́n náà lè wà wájú mi kémi náà sọ pé nǹkan báyìí so ó máa ń jẹ́ kí nǹkan máa ń sọ fáwọn èèyàn wa náà pé kò sípò tó lè dé ẹ worú àwọn tó ń darapọ̀ mọ́ tíátà lẹ́nu àtẹni tó lé experience àtẹni tí ó wò lé experience tó bá ti lè ṣe tán ti rí ẹbí ẹ̀ẹ̀mejì kan ó ti believe pé superstar àtẹni tó jù ẹ lọ àtẹni tẹ́jọ jẹ́ sàwáwò wàá kàn bẹ̀rẹ̀ sí ní mizyan máa sọ̀rọ̀ o àlùfàǹṣá wọn ò ní respect for anybody because wọ́n ṣe wọlé ṣáà ọmọ tó ń tẹ̀ ní group ẹlòmíì tó bá bèèrè lọ́wọ́ pé ta lọ́gẹ́ àní ẹ̀mí ò lọ́gà ta ni kò sí so kò sí kíní ti jẹ́ kí I don't know how to put it but mo kàn mọ̀ pé kò sí bí gbogbo àṣẹ lè jọ máa dàgbà àwọn kíní yẹn sì máa yọ nínú ìwà wa so ẹni tí wọ́n kọ́ tó jẹ́ tíátà pàṣẹ ẹ wúrú àwọn Ibrahim ẹ máa rí tíátà lára wọn ẹ wò àwọn Ọdúnládé ẹ wò àwọn Ṣẹ́gun Ògúngbè ẹ wò àwọn Àríjàn ẹ wò àwọn Àwílò ẹ wò àwọn Lékan Látúnjí ẹ wò wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ máa rí tíátà because wọ́n kọ́ tíátà ni kọ́ ló ń wà pẹ̀lú gbogbo. Orúkọ mi ni Dáre Àgbéjò tí gbogbo èèyàn mọ̀ sí Confirm ní apá àti wèrè. Ọmọ Ẹfun Alàyè lẹ́kìtì ọmọ Èkìtì ni mí. Èkìtì state. Ní Ẹfun Alàyè. Ìyá àti bàbá àbí. Bàbá mi Èkìtì. Ìléṣà. Ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ lè bá a sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ yín títí débi tí ẹ bá dé? Gẹ́gẹ́ bí iṣẹ́ tí bàbá mi yàn láàyò ológun ni wọ́n ṣiṣẹ́ láti ibìkan síbì kan létà wọ́n fi iṣẹ́ yẹn lẹ̀ so transfer máa ń pọ̀ wọ́n gba iṣẹ́ driver àwọn tó máa ń wa ẹ̀mọ̀ wọ́n wa àwọn ọ̀gá kan nílé iṣẹ́ káàkiri so transfer tó máa ń gbé wọn káàkiri ó jẹ́ ká di èrò Abẹ́òkúta so iléèwé primary school mi Abẹ́òkúta ni mo ti lọ that is Army Children's School ní Láfíàwá l'Abẹ́òkúta secondary school mi wọ́n pè nígbà yẹn gateway náà wọ́n pè gateway grammar school gateway kìnnìkan gateway but ó dàgbà ti di Ìjẹ̀jà high school sìn so ìwọ̀nba tí Ọlọ́run fún aláǹfààní láti ṣe nígbà yẹn nìyẹn. Ṣeun gan. Ǹjẹ́ ẹ lè sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé fún wa? Àkọ́kọ́ mo máa ń sọ fáwọn èèyàn wípé ìrìn àjò ló yẹ ká máa pe anybody tó bá ti ní ṣe pẹ̀lú ìtàgé ìrìn àjò ló yẹ ká máa pè because ìrìn àjò wa yẹn kò sí ẹnìkankan tó lè sọ pé bí báyìí lòun fẹ́ ti bẹ̀rẹ̀ bí báyìí mo kàn rí pé ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọ kékeré tó lẹ́bùn nígbà tí mo wà ní primary 3 wọ́n máa ń fún mi ní best a máa ń ṣe kíní kan gbà yẹn bá a jẹ́ òṣèré káwa má bá yín lọ sí gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe gbà yẹn bí cultural dance kankan máa ń fún mi ní best kíní kan best kíní kan so wọ́n máa ń fún wa ń gbà yẹn so gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ kí èmi ò tiẹ̀ tí ì rí bí nǹkan kan lọ́tọ̀ ní tìgbà tí mo délé iṣẹ́ àwo mo lọ ṣiṣẹ́ labourer níbẹ̀ èmi àti Ọdúnládé Adékọ́lá a jọ ń gbé abúlé ọ̀tún nígbà yẹn so a pàdé nílé iṣẹ́ àwo yẹn ilé iṣẹ́ àwo tí mo ti wá pàdé ẹ̀ta àtijọ́ ríra ó ní ọ̀gá wa kan kọ́ ló ń fọ̀rùn kẹṣọlá Ọ̀dẹ́bùnmi wọ́n jẹ́ bíi foreman nílé iṣẹ́ àwo yẹn bí mi dẹ́ ṣe rí ẹmu kan rà wọ́n lẹ́yìn náà máa ń ṣe tíátà mo fẹ́ ṣiṣẹ́ yìí wọ́n wá mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi tó jẹ́ John Babs yẹn wọ́n ṣe débẹ̀ báyìí mo bá Ọdúnládé Adékọ́lá ó ń lùlù fún wọn òun náà jẹ́ bí ọmọ Rihanna ń bẹ̀ ó ń lùlù so adẹ̀mọ́ra lábúlé ọ̀tún wọ́n á pé opportunity lélẹ̀ tá a bá ti wá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ àwọn máa lọ bá a fún pé àmú ní story kan bá mi develop ẹ̀ òun ló fún mi ní courage tó pọ̀ pé eléyìí tó ń gbé wá fún mi wọ́n fúnra ẹ̀ lè lọ ṣe ìyẹn Ọdúnládé Adékọ́lá so ó fún mi ní courage tó pọ̀ kò discourage mi so ó jẹ́ kí èmi náà fi bíi pé ok mo lè ṣe but ńgbà yẹn kò ṣe pé anybody tí lórúkọ kò ṣe pọ́n ti mọ anybody. àti Mr. Ọdún yẹn náà. Mò ń sọ̀rọ̀ ìgbà tí àṣẹ gbogbo àwọn níjà àtà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní kéékèèké so ìgbà yẹn ni
mo sọ kò sí anybody tán tí mọ̀ pé òun jẹ́yàn àbí òun máa jẹ́yàn. A kàn wá ń bẹ̀ ẹ mọ̀ a kàn ń show love ìfẹ́ ta ní síṣẹ́ yẹn sí ara wa la kàn ń show gbà yẹn. ẹ ṣeun gan. Ó ti wá tó ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí ẹ wá sọ yìí? Tábà ní bùkéré a ti gbẹ́nu lé bíi ẹ ká sọ pé bíi between 28 29 years báyìí. 29 years. Yeah. ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ ṣì ń rántí sinimá tí ẹ ṣe tí àwọn èèyàn rí tó fi mọ̀ pé ẹni tó ń lọ ìkọ̀nfàmù lọ́ọ́ pé tó gbé yín jáde? Ọ̀gá mi kan Ìjà Ẹgbẹ́ mi mọ̀ ń sọ̀rọ̀ wọ́n ṣe fíìmù kan Alágbára Oko là ń pe fíìmù yẹn. Fíìmù yẹn mi kọ́ ni wọ́n fẹ́ fi ṣe kárátà yẹn o ní ọ̀rẹ́ kan tí mi ní dárúkọ ń sìn so bóyá ó dìlé wọn bóyá ọkọ̀ pè mí èmi ti sùn gan mo ti sùn Ṣẹ́gun Ògúngbè ló direct iṣẹ́ yẹn nígbà yẹn ó kàn pè mí ní bólúwà ọ̀gbẹ́ni bólúwà mo ní mo wà ní ilé wo má bọ̀ mo dẹ̀ yàn lọ́ọ́ yaṣẹ́ yẹn ní Jàyè nígbà yẹn ní ọ̀dọ̀ Goroso bá a ṣe débẹ̀ lines tí wọ́n fún mi pọ̀ ó wá jẹ́ Ẹ̀gbá àwọn máa fi Ẹ̀gbá sọ bí ṣe pé bí a pé mò ń ṣeré o máa jẹ́ kẹ́ ẹ mọ̀ níbí ilé ni máa dá wàhálà lẹ̀ ẹ mọ̀ pé wèrè ó yàtọ̀ sí kinní kan mo Ẹ̀gbá yẹn la fẹ́ máa sọ Ẹ̀gbá yẹn ni mò ń try láti sọ mo máa rí pé lines yẹn ti pọ̀ tí bá ti wá gbàgbé lines ìṣe tí máa fi cut tàbí tí máa ṣe mistake máa kàn gbé gbogbo lines yẹn pọ̀ wọn ṣe pé bí a pé kinní o confam ni o apá ti wèrè o oògùn wà nílẹ̀ o confam ni o apá ti ṣe mọ̀ wọ́n rí pé mo ṣe ń sọ yẹn director yẹn ò cut mi pé kí n má sọ ẹ mọ̀ tí ẹ kàn fi correct lines yẹn sì kú tí bá ti lè gbé gbogbo ẹ̀ pé confam ni apá ti wèrè ó máa lọ so wọ́n á jẹ́ kó máa rí kinní ẹ bẹ́ẹ̀ ni pé the next tíṣẹ́ yẹn dẹ̀ máa jáde báyìí mo kàn rí pé tẹ́lẹ̀ bá máa rí mi confam ni o tẹ́lẹ̀ bá máa rí apá ti wèrè o confam ni o so bí ó ṣe di pé ọmọ àti confam ni apá ti wèrè ni. ẹ ṣeun gan ẹ ṣeun. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn fún mi ẹ ní pé nígbà tí ẹ lọ sí iléeṣẹ́ àwo ṣé nígbà tẹ́ dé iléeṣẹ́ àwo yẹn Mr. Ọdúnládé tí everybody ń wò lọ́wọ́lọ́wọ́ sí ibẹ̀ ni àwọn náà ti ń ṣiṣẹ́ nígbà yẹn? A jọ wà ní iléeṣẹ́ àwo òun wà ń bẹ̀ as a staff èmi débẹ̀ as casual àwọn máa ń ní uniform àwa débẹ̀ bí casual ni ṣe mọ̀ kí ni bá ti pẹ́ ń bì kan wọ́n á sọ di staff bẹ̀ òun ti di staff àtìgbà tí mi máa débẹ̀ o kò ṣe pé àjọ bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ o so ìgbà tí mo dẹ̀ máa débẹ̀ tá a ti ń ṣe tíátà náà mo bá ń bẹ̀ as a senior ni so that's it. ẹ ṣeun gan ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ lè sọ ìyàtọ̀ láàrin èèyàn tó kọ́ tíátà àti èèyàn tí ò kọ́ tíátà? mo ti yà sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo ní ẹni tó kọ́ tíátà ẹ máa rí Lékan Látúnjí kò sígbà tá a lè ríra wọ́n máa ń kí mi bíi pé mi ni mo bí wọn ọ̀gá mi sọ wọ́n máa tẹ̀ Gbénga Gbẹ̀ngẹ́nẹ̀ tí mo ṣe graduation fún Gbénga Akídínà tó bá máa kí mi wọ́n máa ń kí mi bí ẹni pé mi mo bí wọn àti bẹ́ẹ̀ 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 lọ so ẹ máa rí discipline yẹn lára wọn kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe because wọ́n máa tiẹ̀ kò sí ẹni tó jẹ́ ọ̀gá mi John Babs tó ń jẹ́ ọ̀gá mi torí ẹ̀ mo máa ń sọ pé gbogbo nǹkan táwọn èèyàn bá ṣe táwọn ọmọọṣẹ́ bá ṣe ohun tí mo ṣe ni mo jẹ because mi ò kí John Babs lórí ìdúró rí wọn ò lè gbọ́dún kan lọ́wọ́ mi tán tó bá gbọ́dún kan wọn ò lè gbọ́dún méjì tó jẹ́ ọ̀gá mi tó kọ́ mi ní iṣẹ́ yìí ṣùgbọ́n mi kí wọ́n dúró rí mi ì dẹ̀ kéré wọn rí ibẹ̀ lèmi àti Ọdúnládé Adékọ́lá tí wọ́n pè bọ̀bọ̀ kan ọmọ ọlọ́pẹ́ ibẹ̀ láti kọ́ṣẹ́ àpọ̀ o bó àwọn tí mo lè rántí nìsín yẹn. ẹ ṣeun gan. Ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè torí mi mọ̀ bóyá lóòtítọ́ ni àbí kò ń ṣe bẹ́ẹ̀ torí àwọn kan tí mò ń béèrè lọ́wọ́ yín àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ní nípa yín ni kó tó di pé àpèyàn tó direct wá ń pè ká wá bá yín bọ̀ nígbà tẹ́ ti wá gbé mi yà síbòmíì sìn mi fẹ́ gẹ́gẹ́ bíi pé Abẹ́òkúta náà lẹ́yìn náà wà mo dẹ̀ mọ̀ pé lè sọ one or two things ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fi yé mi pé Mr. Ọdúnládé Adékọ́lá ní pé kó tó di pé wọ́n wọnú eré tíátà yìí lọ wọ́n ní èèyàn tó yẹ pé tailor ni wọ́n ṣé tòótọ́ ni
wọ́n ní kódà gan fi yé mi pé ní Láfẹ́nwá ni wọ́n ti ń ránṣọ. ẹ̀rí oníkálùkù máa ń sọ nǹkan tó bá bá wọn lẹ́nu tó máa sọ wípé télọ̀ rárá bóyá kí n sọ pé mọ́mì wa tó jẹ́ mọ́mì Ọdúnládé Adékọ́lá àwọn ni télọ̀. Yes. So because èmi gbogbo wa family ni gbogbo wa ọmọ Èkìtì ni gbogbo wa so a mọ́ra wa láti ilẹ̀ mi ṣe ti understand so kò ń ṣe tó bá sọ pé anybody bá wo ọdún lẹ́nìí tí ó bá rí ọdún bíi pé kò ṣe tó kọ́kọ́ ń gbéra ganá kò ń ṣe tó ń gbéra kò ń ṣe ṣùgbọ́n mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé ní oní tíátà tó ràn yàn lọ́wọ́ jù láyé ọdún number 1 bọ́ ẹ̀ ní mọ̀ ẹ̀ dẹ̀ ní retreat kò ní sọ tó bá oore tó ṣe fún yín gan tẹ́ ẹ̀ tí ẹ̀ ní gbọ́ tẹ́nì kejì ò ní gbọ́ so ó pé ẹnìkan wá bá ṣe télọ̀ tó bá ṣe télọ̀ nǹkan èmi tí mo ti ṣàké rí mo ti ṣàké ike kí wọ́n máa ṣàké káàkiri máa ṣàké àwọn tó ń pè ní àwọn kinní olórúkọ kan tó máa ń pè wá ń gbà yẹn mi ìrántí mọ́ bí àwọn wa máa ń gbé àpò sẹ́yìn a máa fi irin bólà tún níyì wọ́n ń pè wá bólà wọ́n máa pè wá bólà ń gbà wọ́n máa ṣàkọ́ni a máa ń ṣa ọmọ máa wà lórí kíní wọn máa tọ́lẹ̀tì wá pé ẹ máa ní kọ́mọ yẹn ẹ máa ní kó wá gba bisikíìtì ẹ máa tàn kó lórí ẹ máa bomi sínú ike kíní tó fi ń tọ́lẹ̀tì ẹ máa dànù ẹ máa sọ́ké sínú àpò pé kì í ṣá lè so iṣẹ́ wo ni àwọn sọ pé ṣe télọ̀ ń ṣiṣẹ́ gidi so ẹnìkan àwọn èèyàn kàn ń sọ nǹkan kan tó bá wọn lẹ́nu. ẹ ṣeun gan ẹ ti bá a tàn mọ́lẹ̀ sí yẹn ǹjẹ́ tí ẹ̀yin ò bá ṣeré orí ìtàgé iṣẹ́ wo gangan lẹ̀ bá máa ṣe. ká ní mi ò ṣe iṣẹ́ orí ìtàgé yìí orin ni bá máa kọ. orin. Yeah, I love music. ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù mi ẹ máa rí i pé màá kọrin bẹ̀ màá ṣe because mo máa ń ṣe composition fáwọn olórin dáadáa so producer ni mi màá gbé wọn lọ sí studio màá ṣe composition à compose orin àṣe so gbogbo àwọn movie mi Ìkòríta Ògo Àgbáyé ó láwọn fíìmù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé mo kọrin bẹ̀ dáadáa ìkan tẹ̀wà tí mo lọ kọrin níbi Belgrade tí mo kọrin bẹ̀ dáadáa so òfin kọkànlá mo pè ń gbà yẹn ó pọ̀ ẹ wo orú Ìtànná Ògo tí mo ṣe last mo kọrin inú ẹ̀ náà so mo kàn like orin mo like music gan and nínú drama náà ni music wà ọjọ́ wọnú ara wọn ni so entertainment world náà ni. ó ní àgbà òṣèré kan náà tí mo mọ̀ tó yẹ pé àwọn náà máa ń ṣeré tó yẹ pé tó bá ṣeré ọmọ akọrin tí gbogbo ayé mọ̀ sí Yẹmí My Lover. Yẹmí My Lover wọ́n wà lára àwọn èèyàn tí mò ń wò pé kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wọn gùn gan-an tí n bá bá wọn act mi níwà òkè. ẹ tí bá wọn ṣiṣẹ́. mi bá wọn àjọ mo rí wọn rí wọn rí mi but mi àti wọn ò láǹfààní àtijọ́ act rí sọ wọ́n dẹ̀ wà lára àwọn tí mo máa ń wò pé mo dẹ̀ wish kí n bá bàbá ìṣiṣẹ́ rí. ẹ fi yé mi pé ẹ máa ń kó àwọn èèyàn lọ studio ẹ ti ìjẹ́ nínú any top musician kankan tẹ́ pé ẹ ti fún lórin tẹ́ pé tẹ́kọ̀. ṣe rí aspect yẹn má yẹ kí n lọ́bẹ̀ jù because ẹ mọ̀ pé àwọn olórin ọ̀pọ̀lọpọ̀ olórin mi wà ẹ kàn máa rí ń ta ó ń kọrin èrò mi wọn tó ń lù fún kíní wọn jó ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ kẹ́ mọ̀ bọ̀ à ń ṣe fáwọn olórin dáadáa. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí èèyàn tó yẹ pé inú Abẹ́òkúta lẹ̀ ń gbé mo gbọ́ nǹkan kan nípa Alhaji Sefiu Alao. bàbá àgbàlagbà. ọmọ oko. bàbá oko ni o tíwáìlì. gẹ́gẹ́ bí pẹ̀yìn náà máa ń kọrin tẹ́ fẹ́ràn orin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ kankan tí mo mọ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé olórin tó bá fẹ́ gbérí nílùú Abẹ́òkúta yìí pé tí kò bá ti fi Sefiu Alao ṣe pé kò lè gbérí kí lẹ lè sọ nípa ẹ̀. ẹ̀ṣẹ̀ rí mo tọ́lẹ̀ kan mú ní ẹ̀rọ ni mo gbọ́ nǹkan tó ṣe mìíràn bọ̀ jágàjágà làwọn èèyàn ń sọ Sefiu Alao wà lára gbogbo ohun tó wù kó fẹ́ jẹ́ tó bá ti rí i pé o fẹ́ ṣípá ó máa gbé ẹni ṣé mọ̀ pé iyì ńlá ni pé kí Sefiu Alao jáde kí àwọn olórin dẹ̀ tẹ̀lé wọn lábẹ́òkúta lógùn state ẹ mọ̀ bó ṣe máa rí ni báwo lèèyàn ṣe máa ní káwọn ọmọ tó ń tẹ̀lé o máa gbèrí òòṣà tó ń sìn tó ń lé ọmọ kéékèèké ń bẹ òòṣà yẹn máa parun ni
tó bá jẹ́ àwọn bàbá Ògúndé àwọn bàbá Ògúngbè àwọn bàbá ìṣòwò kankan wọ́n ti lé àwa lẹ́yìn ṣérú àwọn ọdún máa wà ṣé àwọn Ibrahim Chatta máa wà ṣáwọn olórúkọ yẹn máa wà no Ṣẹ̀fí Àlàó tí n bá rí wọn báyìí sínsìn mo tó ti lówó kí nǹkan pàdé wọn báyìí ìbá jẹ́ patí ìbá jẹ́ kíní kó má béèrè lọ́wọ́ wọn á fún ẹ pé ṣáwa gbà o ṣáà ṣe kíní gan ẹ mọ̀ wọ́n fẹ́ràn wa gan wọ́n fẹ́ràn wa gbogbo sẹ́ẹ̀tì wa yẹn látòrí Ṣẹ́gun Ògúngbè Portable gbogbo àwa kò sí Ṣẹ̀fí Àlàó ẹ má sọ ọmọ o bàbá dáadáa tán yányán. kó tó dín pé mo yọ̀ǹda yín ǹjẹ́ ní èèyàn kan tó yẹ pé ó jẹ́ bí kọ́líìgì yín àbí kẹ̀ èèyàn tó jẹ́ bí àgbà fún yín lẹ́nu iṣẹ́ tó yẹ pé ó ti dolóògbé tẹ̀yìn máa ń rántí tó yẹ pé ẹnìkan ṣoṣo tó kú tí kò jẹ́ kó dúró kó re tiẹ̀ kàn mí kó tó kú ni Alásàrè ń ṣoore fáwọn èèyàn lábẹ́òkúta mo ti tóra mi sí pé màá tó kan ẹ̀mí náà lọ́dọ̀ ẹ̀ òun nìkan ni òṣèré tó kú tí inú mi ò dùn pé Ọlọ́run àtó ẹ bí o Alásàrè nìkan ni because ó ṣe fálára ó ṣe fàjẹrò ọ̀rọ̀ gún ilé àga àbáná pé ó gbé gbogbo wọn dìde so ó dẹ̀ ń tò wá bọ̀ ni but ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at least Ọlọ́run ò gbàgbé wa. ẹ ṣeun gan ǹjẹ́ ní sinimá ọ̀kan tí ẹ fi sórí afẹ́fẹ́ tẹ fẹ́ káwọn èèyàn lọ wò àbí kẹ̀ tí ẹ ń pò pọ̀ lọ́wọ́ kí ẹ fẹ́ kí àwọn èèyàn. A pè fíìmù kan ní Àṣẹ Ọ̀rọ̀ ó wà ní orí Àpáta TV báyìí ẹ bá wa fìfẹ́ wò then there is one particular film tí mò ń gbé padà bọ̀ mo pè ní Ìtànná Ògo èmi gangan mo ní thank you God bless you.